ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم يوصب الإنسان أعماله. síwájú ká tó dúpẹ́ fún Ọlọ́run Ọba àkọ́kọ́ wa tí Ọlọ́run Ọba fi síbi tẹ́ wà yìí. Ọlọ́run Ọba ti ròyìn nínú Al-Qur'an ipe yahtassu bi rahmatihi man yasha. Ọlọ́run Ọba ló ṣàyìn lẹ́sà nínú conference èyí tí a ṣe lọ ní mọ̀tàmọ̀rù tá a ṣe lọ ní Ìjẹ̀bú Òde. Ọ̀rọ̀ yín ló jẹ́ jawharu, òun ló sì jẹ́ pàtàkì tí àwọn Rabitatul A'imma wal Ulama tí wọ́n fi wá ní ká dìde ká wá sí ọ̀dọ̀ yín. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ ó náà ní wípé ẹ̀yin bàbá tẹ́ ní Rabita ẹ má dákẹ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ dìde, iṣẹ́ yín ni. Bó ṣe jẹ́ wípé àwọn bàbá wa ti rán wa tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ mọ̀tàmọ̀rù pé tá a bá ti parí mọ̀tàmọ̀rù à ń bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́, àmọ́ ọ̀rọ̀ yín jẹ́ jáwárù tó jẹ́ wípé a lè kó dànù. Nínú àwọn mùlúùkù tí a pè tó jẹ́ wípé ó sọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n fi ti ń jẹ́ àáfàá wọ́n fi rinlẹ̀ tari wípé ọba eléyìí abid ni, ọba eléyìí ẹni Ọlọ́run ni, ẹwà nù wọn. Ọlọ́run ó wọlá Ànábì wa Muhammad ibi tẹ́ wà yìí Ọlọ́run mọ́jọ jẹ́ ago gbàǹjọ́ ń bẹ̀ láyé wọ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ àdúpẹ́ fún Ọlọ́run Ọba, àṣẹ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad àti àwọn ará ilé Ànábì wa Muhammad, àwọn bàbá tó rán àwọn láti Rabitatul A'imma wal Ulama. Ó bẹ̀rẹ̀ látọ̀rí bàbá president, Ọlọ́run kó fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà, ìmáàmù wa ní Èkìtì, bàbá wa secretary general láti Ọ̀wọ̀, ìmáàmù gbogbo tí ń jẹ́ Ọ̀wọ̀ pàátá, Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa. Bàbá wa Fadilatu Sheikh Habibul Malayin Mudirul Markaz Khalifatu Sheikh Adam Abdullahi Alori, Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa. Bàbá wa chief imam gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ state pàátá, bàbá wa gbọ́tọmọ kékeré, Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn kọ́lọ́run jẹ́ kó gùn fún wa. Bàbá wa chief imam ní Ọ̀ṣun state, Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn Ọlọ́run jẹ́ kó gùn fún wa. Bàbá wa ní Lagos state tí wọ́n represent Lagos state, bàbá imam gbogbo tí ń jẹ́ Lagos state pàátá, Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa. Bàbá wa ní Ogun state, Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa. Àti gbogbo àwọn bàbá àti àwọn society tí wọ́n wà ní Rabita pàátá, ipasẹ̀ wọn la fi wá síbí ibẹ̀ la fi wá bá yín pé ẹ̀yin ni ká lọ sọ́dọ̀ yín kẹ́yìn, torí pé ẹ̀yin gẹ́gẹ́ lẹ́rán wa létí iṣẹ́ wa tó yẹ ká ṣe ní Rabita. Ẹ tún tawájí ni àwọn bàbá fi ní kí a wá sọ́dọ̀ yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala ashrafil mursalin Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Aki àwọn bàbá wa aláìlúwà ti ìlú Abogunde, ọlọ́mọsà jẹ́ kí a rí yín pẹ́. Inú wa dùn pẹ̀lú pípè tá a pè yín sí Ìjẹ̀bú Òde tí ẹ lè wá. Inú wa dùn púpọ̀. Àkọ́kọ́ dúpẹ́ yẹn lọ́wọ́ yín àti gbogbo àwọn ìgbìmọ̀ tẹ́ jọjọ wájọ́ náà lọ́hùn. A dúpẹ́ lọ́wọ́ yín, irú bẹ́ẹ̀ náà la máa rí. Mo wá lé ẹnu ẹni tí wọ́n jẹ́ chairman ìgbìmọ̀ after ìgbà tí chairman àkọ́kọ́ lọ, náà ni bàbá Sheikh Taofik Akíúgbàkódù. Àwọn bàbá wa Mudirul Markaz gbogbo aláti mọ̀ látàná kó tó dè ní wípé níbi dídá kó dá ni wọ́n wà, iṣẹ́ kó lè dá ni wọ́n ń ṣe. Ntí bàbá tí wọ́n bá lọ́wọ́ ẹni tí ó bí wọn, òun náà ni wọ́n ń ṣe. Ọmọ yìí sì bá ìpele ìyá rẹ̀ ńlé kó wá sí àsọdá. Àtúnṣe ni bàbá ṣe fá tàbí kúrò láyé.
ẹnu àtúnṣe náà ni bàbá náà wà, ọlọ́run má jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa àti gbogbo àwọn bàbá wa president general ntí ńgbà tọrọ ọ̀rọ̀ ti débi tí ó ti fẹ́ níyànjú òun náà ló fi dé ọ̀dọ̀ Rabita wọ́n sì ní kò síbi tá a tún fẹ́ lọ mọ́ ju ibi tí ọ̀rọ̀ ti dé yìí. Ọba tó wá ní agbára àti àánú rẹ̀ lọ́dọ̀, ọba tí máa fi ìdí òtítọ́ rinlẹ̀, ọba tí máa fi ìdí òdodo rinlẹ̀, yóò bá wa fi òtítọ́ àti òdodo rinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Lẹ́ẹ̀kan sí àtúnkìyín láti àná tẹni ẹ̀ ń sáré bọ̀ abẹ́ẹ̀ sí ń bọ̀ wá látẹ̀kọ́ lẹ̀ ń mọ́nítọ̀ prógráàmù yẹn ní online títí tẹ èmi pẹ̀lú wọn mo rí miss call wọn bíi méjì lálẹ́ àná bíi 9:30 ọlọ́run ò kádàrá yí pé ní a lè dé ọ̀dọ̀ yín lánàá ni àmọ́ lénìí ojú wa wà nínú program pé tá bá ti kúrò ní ọ̀dọ̀ ẹbí Ayélára ọ̀dọ̀ yín náà ni à ń bọ̀. Ó dẹ̀ ní àwọn ọmọràn tẹ́ fún wa, gbogbo àwọn ọmọràn tẹ́ fún wa ọjọ́ náà lọ́hùn òun náà la tẹ̀lé débi tá a tẹ̀lé dé yìí. Ọlọ́run sì ti ń bá wa yanjú ọ̀rọ̀ náà lọ, kọ́lọ́run kó bá wa yanjú ẹ̀ délẹ̀. So ní orúkọ ìgbìmọ̀ àtàwọn bàbá wa láti Ọ̀yọ́, láti Markaz, láti Rabita, à ń fi àsìkò yìí a fi ń kéyìn sínú wíwọlé agboola yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣàánú wa tó ṣe wá bí ó ṣe wù àwa, bó ṣe wù wá náà ni wípé Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar. Èyí tí ọmọ wu ẹni tó bá lọ́pọlọ jù ó ní kó ráyé káyé ọmọ wa ba ọ̀run jẹ́ mọ́ lọ́wọ́, èyí tí yóò mọ wùyàn jù nìyẹn. A dúpẹ́ fọ́lọ́run fún eléyìí, Ọlọ́run yóò gbọpẹ́ wa. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀dá tí ò bá dúpẹ́ fún ẹ̀dẹ́ èèyàn, bọ́lọ́run bá ṣoore fún kò lè dúpẹ́. Ẹ̀yin bàbá tí ẹ fi àwọn ìyá ńláńlá sílẹ̀, bọ́yẹ́ lómi oorun kan ẹ ti da sísítẹ́ẹ̀mù rẹ̀ ẹ ti dàrú láti bí ìjẹrin ìjẹta àfi kí fóònù ọmọ ṣiṣẹ́. Ọlọ́run bá dúpẹ́ fún yín o. Wíwá tí èmi wá sí Ìjẹ̀bú Òde, mi wá ní tìtorí Ògbómọ̀ṣọ́. Àníyàn tó gbé mi wá síbẹ̀ yẹn òun ni invitation tí mo rí kábíyèsí ọba ti Alhaji Sikiru Adé tọ́nà. Mo rí wípé gbogbo mùsùlùmí fẹ́ fún wọn ní oyè. Mo wá rí wípé wọ́n gbà. Mo wá rí wípé wọ́n tún encourage àwọn ọba yòókù láti fira wọn hàn gẹ́gẹ́ bí mùsùlùmí. Tí wọ́n bá fún mi ní invitation bẹ́ẹ̀, mo rí pé mò ń lọ kẹ́kọ̀ọ́ níbẹ̀. Kí ló tún kù? Fúnra àwa tá àti dàgbà, ẹni ó bá ti dàgbà ó ti mọ̀ wípé n tó kù fóun náà ni wípé ikú. Tóun bá sì ti kú, òun lọ ṣèṣirò iṣẹ́ ni, àfi kó máa palẹ̀mọ́. Àmọ́ àwa tá a jọ́dọ̀ nínú ọba, bóò làwọn èèyàn ṣe ṣe tí wọ́n fi rù, tí wọ́n fi sọ. In tó kù tí wọ́n máa ṣe ni bí wọ́n ṣe fi nǹkan sọ́ọ̀kẹ̀ tí ò ní dànù. Kí n lọ bẹ̀ kí n lọ kẹ́kọ̀ọ́.
tí mi bá lọ nìyẹn ọ̀rọ̀ gbogbo t'Ògbómọ̀ṣọ́ kò sí lọ́kàn tèmi tí ò kó lè jáde ń bẹ̀ ṣùgbọ́n àdámọ̀ mi táyé ti mọ̀ mí mọ̀ ni pé mi ì rí kí n mọ̀ sọ tó bá jọ pé tẹ̀sìn ni o mi ì rí kí n mọ̀ sọ nítorí Ọlọ́run ó bi á pé ṣe bó wà ń bẹ̀ tí wọ́n fi wí nǹkan báyìí kí ni contribution yẹn. Bàbá tó bí mi mùsùlùmí ni àáfàá ni látọmọ ọdún bíi 6 ni mo ti ń tẹ̀lé wọn ni wọ́n ti ń gbé mi sínú páálí lọ ṣe wáàsí comparative ni wọ́n máa ń ṣe Ọ̀yọ́ ní Òṣogbo ní Ifẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá táwọn èèyàn máa di mùsùlùmí èmi náà mọ bíbélì tí mo ha bígbà tí yàn ha Quran yẹn ni mo mọ̀ láti Genesis Exodus Leviticus Númérì títí dé parí bíbélì dandan ni ká há Kùránì dandan ni ká há bíbélì nítorí àkà ó jẹ́ kí jihadi mọ́ mi lára ó jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó máa múmú lẹ́mìí èèyàn ẹlòmíì lè máa wò pé kí ló kàn ṣéèyàn máa ń jẹ mọ́gàjì kó tún jẹ mọ́gàrà mo ti jẹ mọ́gàjì ọ̀rọ̀ ìmáàmù mọ́gàrà ni mi ì lé ní jẹ lè máàmù mọ́ mọ́sálásí tí mo kọ́ ìjọ táàsì mọ́sálásí yẹn mo mọ̀ sọ pé òkè ìmáàmù káólà ni ó wà wọ́n sì wà ìdí tí mo fi ń kírun tí mo fi máa ń kírun láti bí ń bẹ̀ nítorí àwọn èèyàn ìdí tí mo fi máa ń kírun nítorí àwọn èèyàn ni wọn ò ní jẹ́ kírun wọ́n mọ̀ kẹjọ wa àmọ́ ń gbà àwọn èèyàn bá pèrun wọ́n mọ̀ dúró dè mí wọn ó fi ń lọ́rùn lẹ́wọ̀n ó jà kírun that is the factor a lè jẹ ìmáàmù mọ́ àtijọba àmọ́ kí nǹkan máa ṣẹlẹ̀ lórí ẹ̀sìn léyìí tá a mọ̀ lánàá tá a mọ̀ lónìí Ọlọ́run ó bi á léèrè lọ́la ẹnìkan pè mí tọ́jà àwọn kírísítẹ́nì pé ṣé kò sí mùsùlùmí tí ó lè dá yín lẹ́kun pé ó tó ni mo á wò pé in tó burú jù báyìí lọ ti kọjá lọ táwọn bàbá ń gbà náà tí wọ́n sọ pé tó tí ó sì tó tí ó sì gbá tító kí á ló wá ṣàwa mùsùlùmí tó jẹ́ wípé a máa jà nínú ilé yóò ràn gbá yóò ràn àwo yóò ràn kòkò yóò ràn bàbá àsásùn a sá ní pọlọ́hun pé kó wá parí ìkan a sì ní sọ fọ́lọ́hun pé kó sọ̀kalẹ̀ kó wá yanjú ẹ̀ ẹ̀dá kan náà ni ó yanjú ẹ̀ eléyìí ló fà níjọ́ yẹn because mo ṣe darí kodò wọn ò pé irú èwo ni torí tẹ́ ẹ bá sọ̀rọ̀ kan l'Ógbómọ̀ṣọ́ yìí tẹ́ ẹ bá bẹ lọ́n ṣáájú kẹ́ ẹ tó sọ wọ́n sì sọ̀rọ̀ di yánmọ̀yánmọ̀ játijàti rédèrèdè mọ́ yín lọ́wọ́ tọ́lọ́n lẹ fẹ́ sọ ó téèyàn ò bá sọ́ra èèyàn sọ yí pé ta ló ní sọ tọ́lọ́hun kí n kúkú ṣe tèṣù ó sì pé mi ṣùgbọ́n tí èèyàn bá wá wò ẹ rí pé àwọn mùdírù ni a máa mo tún gbọ́ kẹ́ni wọ́n ní asa samani sukuti wà mọ̀ lásìmọ́tòlè bùyúùtì àwa gan ló yẹ lásìkò yìí nítorí lásìkò yìí àsìkò kéèyàn dákẹ́ kó dákẹ́ ẹnu ẹ̀ ni tó bá lọ́ọ́ sọ tọ́lọ́run ó sọ di nǹkan mímọ́ lọ́wọ́ ẹni tí ò tó ẹ tí ò ṣe òun ni yóò sọ̀rọ̀ tó bá fún lésì àwọn èèyàn wà tó mọ̀ wí pé akẹ́lẹ́ ń sẹ̀yìn náà tẹ̀ ń ṣe báyìí ìdí nìyẹn èyí tèmi wá sọ ọmọ bẹ́ẹ̀ lọ́hùn sí pé wọ́n lọ́hùn àníyàn mi ni wípé ṣé Ògbómọ̀ṣọ́ ó sì máa lọ táwọn ọmọ owó dé bá ní tíyàwó àtọkọ tí wọn ò ní gbọ́ra wọn yé mọ́ táwọn wá tá àtijọ́ ń ṣọ̀rẹ́ tá à ní ṣọ̀rẹ́ mọ́ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí ni a bẹ̀ mí sí ibẹ̀ mo dàgbà sí ibẹ̀ mo ṣe gbogbo ohun tí mo ṣe sí kò sí ẹni tí ó sọ pé èèyàn mọ́ lámọ́ àfi tíjà bá dé bọ́tẹ̀ bá dé ẹnìkan lè mọ́ lóhùn ọmọ mi àmọ́ àwọn tá àjọ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkàn àìkànjọ ń ṣe pẹ̀lú ara ní ẹlòmíì àjọṣe pẹ̀lẹ́mì bó la fẹ́ bá dé ní tó pọ́ǹtì mi tí mo fi ń wò pé gbogbo ara ilé la ti pè tọ́rọ̀ yanjú
bóyá ẹni tí ò ní ìdí nǹkan kan ṣe pẹ̀lú Ògbómọ̀ṣọ́ bóyá Ọlọ́run lè yanjú ẹ̀ ó síbi tí ọ̀lẹ́bí o ẹnìkan èé jẹ̀bi súnmọ́ mi Alhaji Taofiki akéwògbà góòlù ẹ súnmọ́ bí wọn ò bá súnmọ́ bí kí ló yẹ kémi ó ṣe kí n súnmọ́ wọn tí n bá ti súnmọ́ wọn kí ló tán ìjà tán ṣùgbọ́n gbà àwọn méjèèjì bá ní mo ní ó súnmọ́ mi kò súnmọ́ mi ni sáà méjèèjì kọ́ la lẹ́bi àwọn méjèèjì lájọ lẹ́bi ẹnìkan jẹ̀bi tán ẹnìkan sì jàre tán àmọ́ ìtẹ́ ṣe yìí ó dùn mọ́ mi nú tọ́lọ́n lẹ ṣe yìí ẹ lọ sọ́tún ẹ pẹ̀tù sí ẹ lọ sósì ẹ pẹ̀tù sí kódà gan ẹ tún dúró láàrin ẹ tún pẹ̀tù sí èyí tẹ́ ẹ wá yẹ ti ṣiṣẹ́ Ọlọ́run gbà ní bàdà fún yín mo káwọn bàbá tí wọ́n gbèrò wípé kẹ́ yan kọmitì nítorí ńjọ́ yẹn mo sọ̀rọ̀ tán kódà gan ọ̀rọ̀ tún sọ pé ta ló ní ọsọ ṣùgbọ́n èmi ń tèmi òròmọ́ sọ̀kò èmi ó sọ tèmi tí ń sì sọ ni wípé ìwà ká ṣàtúnṣe ẹ ti wá mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tí wọ́n gbégbèsè níjọ́ yẹn mo mọ̀ pé àwọn bàbá tí wọ́n tò síwájú látorí mùdírù tí edórí gbogbo ẹ̀ wọ́n yẹ ṣe èèyàn lásán àwọn àbàmì èèyàn ni wọ́n nítorí tó bá yẹ pé èèyàn lásán ni wọ́n já àwọn èèyàn ó fèsì lé ọ̀rọ̀ tí wọ́n bá sì fèsì lọ́rọ̀ ọ̀tọ̀ ní tí rábìtà wá ṣe ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ ṣe bí wọ́n ṣe dákẹ́ ọ̀rọ̀ ńjọ́ náà inú mi dùn nítorí mo ti mọ̀ pé Ṣètánì jókòó tọrọ ọrú ọ̀rọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ ó di kọ́ mọ́ lùlù kò sí bí èèyàn mi ó ṣe gbọ́lù tí ò ní mọ́ ṣe kíni tí ò ní mọ́ jò Ọlọ́run ṣàwọn bàbá náà lẹ́san rẹ̀ ṣe rí iṣẹ́ tẹ́ ti ṣe l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run gbà ní bàdà àti kábíyèsí Gandhi àti chief imam àti ìdílé Ayílára àti àwọn tó tún kù nítorí ó tún kù àwọn míì torí mò ń wo ogun tẹ́ ń ṣe lórí ó tún kù àwọn míì ìgbà míì ń bẹ iná tá à ń rí tí ń jó yẹn iná yẹn kọ́ ló ń jò gáàsì tí ń supply iná ni ló jẹ́ kí iná máa ṣe kíni kí iná máa jò ìgbà míì ń bẹ tí eégún bá náyàn tí eégún mọ́rẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ kọ́ ní náyàn o eégún tó mọ́rẹ́ lọ́wọ́ irin ṣe kíni ìní náyàn ó dìgbà ẹ bá di eégún mú ìlọrí ò tó bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ nítorí tí ẹ bá dọrẹ́ mú ó ṣeé ṣe kọjá wípé ìpá ń bẹ ìkúùkù ń bẹ àwọn kan bẹ tẹ́ẹ̀tù bá ní tún ṣiṣẹ́ tọ̀ ṣe rí mo rí ṣe rí aṣojú torí mi ò mọ́rọ́ pa aṣojú nù lọ́ọ̀kan aṣojú pẹ̀lú àwọn kánkọ́ọ̀sì wọn àwọn ìsìláàmù ni ẹ bá wọn sọ̀rọ̀ igun kejì Alhaji Mansuru Ejide àti gbogbo àwọn kànrìnkànrìn bí irú wọn ẹ dákun ẹ rí wọn tá a bá rí wọn ó ṣeéṣe ìsolúṣàn tó yá kánmọ́ kó wà nídìí ọ̀rọ̀ yìí iṣẹ́ mi là tún gbé kalẹ̀ wọn ẹ má bínú ọkùnrin yìí ojoojúmọ́ bóyá láì wá àdọ̀ọ̀dọ̀ rẹ̀ mọ́ èwo ni kọ́ máa àsáyìn phase 1 phase 2 phase 3 àmọ́ ń tọ́ dáadù nínú ìtàn ní kí wọ́n kọ́ nínú ìtàn yìí pé Rabitat Yorubaland káàkiri wọ́n ṣiṣẹ́ èyí tẹ́ ẹ bá ṣe l'Ógbómọ̀ṣọ́ yìí ni yóò ran gbogbo ìlú míì tí wọ́n mọ̀ yìí pé àáfàá ìní máa parí nǹkan àáfàá ìní máa wá láàfíà sí nǹkan Ọlọ́run bá yóò bá dúpẹ́ fún yín yóò bá wa san yín lẹ́san rẹ̀ ẹ̀san tí èèyàn máa jẹ láyé àti lọ́run Ọlọ́run yóò bá wa san fún yín
mo ń wo kíní mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ inú rí ò ní dùn nítorí wípé ń tẹ́ mọ́wọ́ tẹ́ mẹsẹ̀ ni wọ́n ń kàn yín léṣo sí tẹ́yìn kan wò tẹ́yìn kan sọ ti yín tẹ́yìn kan ṣe ti yín bí mo ṣe rí náà nìyẹn ń tẹ́yìn ó fi wà lìjẹ́ náà nù ẹ má bínú ọ̀rẹ́ mi kan àjọ wà ní umura ní upper year honorable ni ó wá ń tàwáàfù èmi rẹ̀ náà làjọ ń tàwáàfù àjọ gbéra nú hòtẹ́ẹ̀lì wa náà ni a sì jọ múra náà ni àjọ ń tàwáàfù ẹnìkan sì tẹ̀lé a sì mọ̀ ó sì kó ìgbà tí fún lẹ́ẹ̀kan náà gbàm nínú aram nígbà tá a wojú rẹ̀ ó sì kọlà mo ní Yorùbá lọ́sẹ̀ àṣekèsè Yorùbá lèmi bá gbà mú bá ní ọ̀rẹ́ mi gbé ọwọ́ sókè ó sì gáǹtì ẹ̀ tó ọ gbọ́wọ́ wípé ó ti gbàgbé pé nú lọ́ba bilé èmi bá pọ́n tọ̀ pé kí ló ṣe fún wa lọ́ba sọ èdè bí àwọn Sudan lọ́ba ń ṣèdè wà ní òkè tó gbọ́ lọ́ba wa lóhùn gbọ́ ó yà sọ lọ́ba sọ pé nígbà ń tàwáàfù lọ àwátà ẹsẹ̀ bẹ̀rẹ̀ tàwáàfù táàtì ìpàdé aláwọ̀pọ̀ onígbà ń tàwáàfù lọ lẹ́ẹ̀kan ọlárakùnrin yìí ọ̀tẹ̀ wọn ní ìkànnà mọ́lẹ̀ kí n wo ìkànnà ń lọ yọ dànù tẹ́jẹ̀ ń ìsìn ni lọ́ba wò dáadáa lọ́ba ní àfọ̀n mọ́ bínú ọ̀rẹ́ mi wá dúró bóyá o ti fún ẹnìkan níkò tọ́lọ̀ ń wá wo bọ́ dáadáa tó fẹ́ ṣe ń bì tọ́lọ̀ ń gbẹ̀san tó fi gbà ládàá ó jẹ́ mójúkú òfin olódodo ni ó ní ká tó pò nílé ó ní mo ṣe nǹkan ń sọ ń gbà bá sì tán lọ́wọ́ àṣọ nǹkan ọ̀hún èyí tẹ́ ẹ̀ kàn lábùkù kéékèèké àtàbùkù ń robo àtàbùkù eléwédú àtàláta tẹ́ ẹ̀ kàn bì ọlọ́run ó di ẹ̀jẹ̀ rẹ̀ jọ́gbẹ̀dẹ̀ àti àwọn ẹni kan ọ̀kan yín lábùkù ìsìláàmù ni ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run bá san yín lẹ́san rẹ̀ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Okay, Allah. Ní orúkọ Rabitat Yorubaland lábẹ́ bàbá wa President General lábẹ́ bàbá wa Ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn náà tí wọ́n jẹ́ patron àti gbogbo àwọn bàbá ó fi wá dórí bàbá wa olùkọ́ wa olùrẹ̀ wa Mudirul Markaz adamallahu ayatahu wa dawlatahu akí bàbá wa pé ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn orúkọ méjèèjì tá a bá lára yín ó fi hàn pé ìdílé Ògùn lẹ ti wá wọn ìpé èèyàn ní ibà bí ọ̀ràn rẹ̀ ọba jẹ́ jagunjagun nílẹ̀ Yorùbá wọ́n tún wá ní Abogunde gbogbo ẹ̀ wá jọra wọn Ọlọ́run tún wá ṣe yín láfáà pẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ bàbá wa tó bí yín ni mo ti ń picturize ìgbà tá a máa lọ gbọ́ wáàsí wọn ní Central Mosque Ọ̀yọ́ táwa ń kékèké àwọ̀ pint máa lọ wò wọ́n bọ́n ṣe ń kà nínú Bíbélì máa kírun bọ́n ṣe kírun tí Ẹ́sírà akọ̀wé sì gbéwé náà sókè gbogbo ẹ̀ ni mo ń sáré fojú wò lọ pé inna kadhalika najzil muhsinin àṣẹ bọ́lọ̀ ń ṣe sẹ̀san àwọn ẹni rẹ̀ ni ẹ̀san kan lẹ jẹ́ fáwọn àgbàlagbà àná ọmọ tí ó tún wá jẹ̀san ju tiyín náà lọ lójú ẹ̀mí yín Ọlọ́run ó gbé jáde nínú gbogbo àwọn ọmọ wọlá títóbi Al-Qur'an ní ṣókí a dúpẹ́ fún yín pé ẹ jẹ́ ọba ìjẹ́ ọba yín kò wá ba ìsìláàmù yín jẹ́ ẹ jẹ́ ọba tí kò dá nǹkan mí pọ̀ mẹ́sìn ẹ jẹ́ ọba tó dúró déédéé lórí tawhid ẹ wá jẹ́ ọba tó dúró déédéé lórí òdodo èyí nìna ni bàbá Mudiru fi fẹ́ràn èèyàn oníjọ́ tí mo ti ń gbúrò bàbá Mudiru kí n tó dá lásùn àwọn mi ò rò pé mo gbúrò pé nìkan fẹ̀sùn owó kàn wọ́n rí mi gbúrò pé wọ́n lọ bì kan lówó wá dìjà lẹ́wà bá bàbá Mudiru láàrin wọn hábà ntọ́lọ́hun ṣe fún wọn ó tó wọn ní mímọ̀ lẹ́kọ̀ọ́ lọ́lá hasbi bi ilmi innafa madhullu ila fi tọ́mà tí yẹpẹrẹ àfáà ní kọ́kàn máa ran kan pé lágbájá ó fún mi ní nǹkan tàmàdó ó fún mi ní nǹkan
ọlọ́run ò gbérú ẹ̀ fún bàbá wa Mudiru Markaz àbáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórúkọ gbogbo ikọ̀ tí a wá sílùú Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá wa san yín lẹ́san dáadáa àwọn bàbá wa ní òǹlàjà ní gbọgbẹ́ kò sẹ́ni tí ó lọ làjà tí ò ní farakó kan ọwọ́ gbà wá náà déyìn àti farakó ìbú àti because òyìnbó ní a group hero will always be the feelings of others ẹni ọba ti jẹ́ akọni lọ́dọ̀ ọjọ́ kan ìkà ni ó jẹ́ lọ́dọ̀ ọjọ́ mi ẹni ọba sòdodo tó dodo yẹn bá tiẹ̀ mú èèyàn rí nìyí ẹni òdodo ọba bá tiẹ̀ mú èèyàn bú nìyí bọ́lá ń ṣe dáyé náà nìyẹn adúpẹ́ fún yín o nashkurukum wallahu yashkurukum fajashakumullahu khairan salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹjọ́ àwọn ọ̀rọ̀ láti Ọ̀yọ́ tí wọ́n ṣàdúrà sí wọ́n sì ṣẹ̀rọ̀ bàmí. Adúpẹ́ fún Ọlọ́run a sì kí bàbá wa Ìbà Abogunde Ọlọ́run jẹ́ kí ẹṣẹ̀ gbogbo àtàláfẹ́ ara àpadà sí aburú mẹ́jọ tọ́ sí yín adẹ̀ kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n rán wa láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí ó pín sí àkí gbogbo àwọn ẹntọ́rẹ́jì wa yìí náà láti gbà tí a ti gúnlẹ̀ sí Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn tí wọ́n gbà wá lálejò lọ́tún lósì tí ń ta fẹ́ ṣe tọ́lọ̀ fi ní kí ó júṣe mọ̀láházọ̀ tí bàbá wa Ìbà Abogunde tí wọ́n fún wa àti láházọ̀ rẹ̀ yóò sì wà ní ara iṣẹ́ tí a máa jẹ́ fún àwọn àgbàlagbà tí wọ́n bá tún ní ká padà ká tún lọ gbé ìgbésẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run a gbé ìgbésẹ̀ náà tí iṣẹ́ wa tí yóò fi jẹ́ pé yóò jẹ́ àṣepé gbogbo ìgbà àsìkò àfi gbogbo ẹ̀rọ Ọlọ́run ọba lọ́wọ́ Ọlọ́run má ṣe eré ní àjùmọ̀ kó sì má ra aládà ẹnì kọ̀ọ̀kan wa láre على النبي محمد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأهدنا وفقنا لك ولا طريق مستقيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه الكريم Ẹgbẹ́ fún wa ní ìgbà tí mo fẹ́.